kò sóhun tó dàbí kóbìnrin ní ìwà mẹ́wàá kò sóhun tó dàbí kóbìnrin ní ìwà mẹ́wàá nílé ọkọ. Olúwakẹ́mi ní ìwà mẹ́wàá tọrọ àpọ́nlé kọ́. Ó ti rẹwà tó ló tún níwà aya rere ni. Olórí Olúwakẹ́mi Sarah aya Fábùsúyì mi lẹ̀. Dádì Olúsọjí Fábùsúyì ẹ̀gbọ́n ọkọ rẹ ló ní mọ kí ẹ lórúkọ gbogbo mọ̀lẹ́bí pátápátápátá. Ó ní ìràwọ̀ ńlá ló jẹ́ nínú ilé àwọn òṣùpá ńlá ló jẹ́ o nínú ilé àwọn o kì í ṣaya lásán o ti wá dọmọ wọn o kì í ṣọmọ lásán o ọmọ gidi nìyẹn abíọ́ nílé èrè o sì níwà rere òbí bí ọ̀sáyé tán o tútù ra rẹ bí. Olórí Olúwakẹ́mi o aya rere ni o ó ń tẹríba fọ́kọ ó tún kẹ́ bí ọkọ mọ́ra ẹ̀rín músẹ́ pẹ̀lọ́ yàyà ló fi ta wọ́n yọ ọ̀kíní ọláwùjọ obìnrin aya Fábùsúyì o. Olúwakẹ́mi ní ìwà mẹ́wàá tọrọ àpọ́nlé kọ́ o. Ó ti rẹwà tó ló tún níwà aya rere ni. Alright, Olúwakẹ́mi ṣe 50 o aya Fábùsúyì lé lọ́dún kan gbogbo ènìyàn ẹja lọ́ba yọ obìnrin tó níwà mẹ́wàá ni. Olúwakẹ́mi ṣe 50 o olórí tún lé lọ́dún kan sí gbogbo ènìyàn ẹja lọ́ba yọ obìnrin tó níwà mẹ́wàá ni. Olórí Olúwakẹ́mi Sarah aya Fábùsúyì mi o ìgbà ọdún kan ni o àṣeyí ṣàmọ́dún o a ò ní gbọ́ kú ẹ lójijì Olùsọjí ló ní kí ẹ ọmọ ọba Fábùsúyì o ó nígbà ọdún kan ni o. Aya tó rẹwà láyà wá àrídùnnú mà ní aya tó rẹwà láyà wá àrídùnnú mà ní a ò ní wá ọtí láyé nínú ilé àwa. Bírú Olórí Olúwakẹ́mi Sarah bá ń bẹ lọ́dẹ̀dẹ̀ ẹnìkan àfi kí wọ́n mọ irú rẹ̀ ló tọ́. Olórí Olúwakẹ́mi Sarah aya Fábùsúyì ọmọ tá a bí nílé rere tó tún níwà rere ó fọmọ ọba ṣadé orí kò balẹ̀ ọlá jẹ́ ó fẹ́ràn ènìyàn ó lọ́yàyà bẹ́ẹ̀ ń ló kóni mọ́ra. Irú Olórí Olúwakẹ́mi Sarah aya Fábùsúyì ò wọ́pọ̀ láwùjọ obìnrin alálùbáríkà ẹyin fún jowó ẹni tó bá mi òkè dá tó pé pérépéré aya dúró ti ni tó yẹ lẹ́ni à ń kẹ́ tó yẹ lẹ́ni à ń gẹ̀. Olórí Olúwakẹ́mi Sarah ṣe bẹ́ẹ̀ pọ́mọ 50 ọdún lókè èèpẹ̀ àsìkò nìyí láti bá dáwọ́ ọ̀dùnnú ká mọ̀ kíkú oríire ká fìfẹ́ hàn sáyà alálùbáríkà ká jẹ́ kó mọ̀ wípé ìwà rere àti iṣẹ́ rere lérè tó pọ̀. Èyí ló mú kí ọmọ ọba Adésọjí Fábùsúyì ó pè mí sórí aago pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí rẹ̀ pátápátá Ṣadé Yẹmí Akínwálé wọ́n ní kí n bá wọn kí ọlọ́jọ́ bí Olórí Olúwakẹ́mi Sarah aya Gbẹ́ngà Fábùsúyì ọmọ wọn nílùú Ìyìn Èkìtì tí ń ṣaya ọmọ ọba lẹ́rìjìyàn Èkìtì wọ́n ní kí n jẹ́ kó mọ̀ bí wọ́n ti fẹ́ràn rẹ̀ tó kí n tún bá wọn wúre kí n sọ pé bó ti ń ṣe náà ni kó mọ̀ ọ́n ṣe lọ kí n tún bá wọn wúre kọ́lọ́jọ́ bí ó ṣe púpọ̀ rẹ̀ lókè èèpẹ̀. Olórí Olúwakẹ́mi Sarah ọba lókè òní fi 50 years yìí ṣòpin fún wọn láyé òní bá wọn tàjò gbé sájò aya Gbẹ́ngà Fábùsúyì ọmọ wọn nílùú Ìyìn Èkìtì tó fa Amẹ́ríkà ṣe bùgbé ó di dandan kẹ́ẹ̀kẹ́rẹ́ oko bọ̀ wá sílé lọ́la àdániwáyé òní bá wọn ràrìnrà lókè èèpẹ̀ kí gbogbo ohun rere ó mọ̀ pọ̀ sí lọ́dẹ̀dẹ̀ rẹ kí dùnnú àtayọ̀ rẹ kó mọ̀ pọ̀ sí kówó ó mọ̀ pọ̀ sí kọ́lá ó mọ̀ pọ̀ sí ìgbéga ohun òkìkí kó mọ̀ pọ̀ sí fún ọ. Aya Gbẹ́ngà Fábùsúyì ẹnìkan kì í bá wọn káṣe láì gbò ó ti ṣe 50 láyé àwọn ọdún tó yẹ kó o fi gbádùn kó o fi jèrè iṣẹ́ òfòwúrọ̀ ṣe ò ní bá ọ nínú sàré. Olórí Olúwakẹ́mi Sarah aya Fábùsúyì ó yẹ kí n bá ọ dénú ìlú tá a gbé bí ọlọ́mọ ìyẹn nílùú Ìyìn Èkìtì ẹ̀yin gángan lọmọ ẹ̀ṣọ́ oríta Ègìrì Òkè adó ìyógun lárìndúyìn kádó bá yógun lárìndúyìn ẹ̀tìpá lásán ńlá dógbìyèlé ìyẹn nínú ìlú tá a gbé bí ọlọ́mọ ọmọ ẹ̀ṣọ́ ọrúta ìrèmí ẹ̀ṣọ́ ọrúta ìrèmí Ègìrì Òkè ìrèmí ẹ̀yin gángan lọmọ olóṣè méjì takọ́tabo ó ṣèkọ́ màrínú jíjẹ́ ìṣẹ̀gbẹ́ nadúnadú nínú ìlú tá a gbé bí yín lọ́mọ
ó ṣèkó gbérí aláòkógùn gogoro ó gbérí olúyàn kù rẹ̀ kẹ̀ mọ́lẹ̀ ikùn mọ́bàágùn jọlúwa ń lọ mọ́mì ọmọ ọba tádé kórí ó lè jẹ́ kó o pẹ́ láyé mọ́mì princess adéṣẹwà ọ̀pọ̀ ọdún láyé ni kó o bá wọn ṣe mọ́mì princess àǹjọlá ọlá olúwa kó tó fún ọ láti jẹ́ ní gbogbo ògbàkúùgbà mọ̀lẹ́bí olúsọjí fábùsúyì ni wọ́n pe èmi ọ̀gẹ́fìlà ayọ́dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan sórí aago láti bá wọn ṣe yìí fún ọ aya Gbénga Fábùsúyì ó kú oríire tó ga jù látọwọ́ Èdùà lókè. aya tó rẹwà láyà wa àrídùnnú mà ní aya tó rẹwà láyà wa àrídùnnú mà ní a ò ní wá ọtí láyé nínú ilé àwa.